Ṣẹ́tí ready fún mi o. Alase Nimi ìwọ ńkọ́. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ará mi nílé lóko jákèjádò orílẹ̀-èdè pátápátá. Ẹ wọ́n bá ṣe máa ń ṣe Alase Nimi, a máa ń mú bẹ̀bẹ̀ tó ń bẹ̀bẹ̀ lọ nínú ilé ìdáná ni. Kí ni mo mú wá fún yín lénìí? Jute leaf ni. Yes, I think I'm right. Ewedu apọ̀. Èmi náà ṣe gẹ̀ẹ́tì ẹ̀ díẹ̀ ni. Apọ̀ lẹ́nu ká máa bá ewedu drag. Kò ṣe gbogbo èèyàn ló mọ̀ sí. Má tìjú rárá, no man is an island. Bọ́ síbí, jẹ́ kí n introduce ẹ sí àwọn èròjà mi sharp. Okay now, ewedu gangan lélẹ̀ tí àwọn olóyìnbó ń pò ní jute leaf. Bó ṣe máa ń wá lélẹ̀ mo ti tọ́. So tó bá ti pẹ́ bẹ́ẹ̀ yẹn téèyàn bá ti wẹ̀ tẹ́ ó máa ń fẹ́ bó ṣe máa ń wá lélẹ̀ so bá ṣe máa ń tọ́ lélẹ̀ a máa ń já kúrò ní ìdí igi ẹ̀ báyìí ó tán so a ti tọ́ ká má bàa gba ara wa lákòókò mo ti tọ́ òun lélẹ̀ nsìn ní báyìí màá lọ ṣàn akọ́ ṣàn díẹ̀ à ń fomi gbóná ṣàn omi tútù à á ṣàn then ẹ̀gúsí lélẹ̀ a máa rọra ṣe ẹ̀gúsí ráńpẹ́ sórí ẹ̀ máa kọ́ yín bá ṣe máa ṣe Adun ọbẹ̀ rí Isebe lélẹ̀ èdè lílọ̀ lélẹ̀ tá à ń pè ní crayfish Potash tí àwọn àwa Yorùbá ń pè ní Kaun òun lélẹ̀ àti irú. Bẹ́ẹ̀ ni wọ́n tó bá ti darapọ̀ mọ́ channel yìí jọ̀wọ́ ní kò jọ kó bá mi tẹ subscribe button yẹn kó darapọ̀ mọ́ family yìí. Always turn on the notification button. Thank you. So ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ kíá mo fẹ́ sáré ṣan ewédú yìí. Ní báyìí a ti ṣan ewédú wa ẹ ti rí. So it was actually one woman that taught me how to cook this ewedu dada. Mo máa ń ṣe kò ṣe pé mi ń ṣe but ó ní bí woman ìjọ yẹn mo bá lẹ́yìn ṣe tìyìn ó wá kọ́ mi. Mi máa ń béèrè ọ̀rọ̀ gan-an tó bá ti di ọ̀rọ̀ cooking but máa ń like gbogbo ẹ̀ kó sẹ́ngẹ̀mẹ́ngẹ̀. Nísìnyí mo ti gbé omi ìkaná ó ti hó pọ̀ a máa tún ní láti jẹ́ kí omi díẹ̀ la máa fi ń ṣe ewédú náà. Òun lélẹ̀ omi díẹ̀ ẹ má wà tempted láti jẹ́ kó omi yẹn pọ̀. Ìdí ni pé nǹkan tá fi ṣàn ni pé torí àwọn òkúta àná ọ̀dà la fi ṣàn. Omi díẹ̀ ìdí ni pé so that a lè tún rú ẹ̀ sí dáadáa, a lè yọ̀, a lè fà díẹ̀. So a dẹ̀ máa ń fi káún kékeré láti lè hé ìjẹ́ ipò ewédú kékeré ni mo rà yìí. So káún náà kò gbọdọ̀ pọ̀ jù. Tí káún bá pọ̀ jù ó máa dá. Tí ò bá tó kò ní tó ti yé yín tó bá pọ̀ jù nínú ewédú ó máa jẹ́ kó dá kó dúdú balabala tí ò bá tó kò ní yọ̀ dáadáa. Bá ṣe bá lẹ́nu àwọn ìyá wa so káún láti rọra jù sí ó ti tán báyẹn káún kékeré ni so iṣẹ́ ilé ó ti tán báyẹn tó ti yé yín ẹ jẹ́ kó tún hó díẹ̀ sí. So òun lélẹ̀ ó ti hó already mo sọ fún yín mo kọ̀ dá sí ẹ́ pé ó ti hó already so nísìn a máa ṣe báyìí. Ẹ̀yin pé omi díẹ̀ mo rọra fi sí àti rọra kó àwa rọra cover díẹ̀ eléyìí ni pé sódà ó máa rọ̀ ó máa lè tún orú ara ẹ̀ sí dáadáa. Omi díẹ̀ ni mo ní a fi sí o omi díẹ̀ ẹ máa wò a sì máa hard omi mọ́ kò ṣe pé à ní hard omi mọ́ bọ̀ wọ́n bá ní ráńpẹ́ ni. Mo gbàgbé láti fi ràn yín ìjábẹ̀ lélẹ̀ mo fẹ́ lọ ìbílẹ̀ ni a lè lo blender tó bá ti dé stage yẹn máa sọ fún yín bọ̀ ìjábẹ̀ tèmi lélẹ̀ ṣá. So meat lèmi máa ń kà kún pọ́n máa ní wọn kì í dé ọbẹ̀ yọ̀ or something but ọbẹ̀ tó bá máa yọ̀ that's one thing tó bá máa yọ̀ ó máa yọ̀. Ṣé ti rí pé ó ti tún orú ẹ̀ jáde sí ẹ ti rí so èèyàn ọ̀dẹ̀ kí n ṣe àwọn kíní vegetable gbogbo ẹ̀ yìí kò gbọdọ̀ tún pẹ́ jù lórí iná. So ẹ máa wá ṣe bí mo ṣe cover yẹn kò jẹ́ pé ẹ máa lọ jókòó ẹ máa lọ máa wo bọ́ọ̀ ẹ máa lọ máa wo Z-word so ẹ máa ẹ check ẹ ṣe ti rí ó ti tún omi ẹ̀ sí dáadáa. Ní báyìí màá rọra fi irú sí báyìí tó yẹ yín. Ìwọ tó bá like kí irú kó máa rí lójú ẹ̀ o lè má ti kò sínsìn bọ̀ báyìí o èmi like ẹ̀. So àbọ̀lẹ̀ báyìí ẹgbẹ́ mo ti ń clear
màá rọra paná yìí torí mi tí ní nìdẹ torí a fẹ́ wọlé agbára lọ ní jíjà báyìí o lè sọ kó wá lọ dà sí blender wá padà wá dà padà sí pot tó bá jẹ́ pé blender ló fẹ́ lò it is just do you ṣó ti yé yín ẹ jẹ́ kí n pa báyìí ẹ jẹ́ ká wá wo báwa ṣe máa jà bá ṣe bá lọ́wọ́ àwọn ìyá wa àti ìyá wa. ṣe ti rí wọ́n ṣe ń jẹ́ ewédú nìyí di igi ìjábẹ̀ yín mú ìjábẹ̀ là ń pelé dì mú báyìí òun lélẹ̀ fẹ́ yẹ kó kúnná jù báyìí ó máa kúnná náà bọ̀ tẹ́ bá ṣe ti rí bá ṣe ń jẹ́ ewédú nìyí ṣe ti rí so kò nira rárá so iṣẹ́ tí blender máa ṣe òun náà máa ṣe tẹ́tírí tó bá yẹ kó pọ̀ jù báyìí lọ ẹ̀dẹ̀ rí pé bóyá ìjábẹ̀ yín ó máa strainers fún yín ẹ kọ̀ dà sínú blender ni so tẹ́tírí pa ti já tẹ́tírí báyìí so wọ́n yẹn ń já ewédú nìyẹn it's okay a máa wá gbé padà sí orí iná ewédú ò kí ń pẹ́ lórí iná o sharp ní báyìí so ẹni tó bá like crayfish ṣe ti rí irú yẹn ẹ̀rí ta já irú mọ́ já bẹ́ẹ̀ ni ẹ bá lọ búkà gan ẹ máa ń rí nígbà ẹ máa ń gba pàdé náà ó ti yọ so ọ̀tẹ́lómi ti máa ń lo blender nìyẹn ṣe ti rí ẹ sọ fún mi ta ló sọ pé kò pọ̀ kẹ̀ so ẹ jẹ́ ká rọra fi edé níwọ̀nba ìwọ̀ntúnwòsì a fi ìsebẹ̀ ìwọ̀ntúnwòsì a fi adùn ọbẹ̀ ní ráńpẹ́ sí máa ra wọ́n kíní is optional ìyẹn ẹ̀gúsí kò ṣe gbogbo èèyàn ló láìkì ewédú ẹlẹ́gúsí so but bẹ́ẹ̀mi ṣe máa ń láìkì ọ̀dọ̀ mi nìyẹn tí ní jẹ́ kó máa ṣe kíní ẹ máa stir gbogbo ẹ̀ pọ̀ ẹ̀mi sọ fún yín pé kò ń ṣe oúnjẹ tó ṣe kíní ẹ wá rọra wọ́n ẹ̀gúsí pẹrẹfu níwọ̀nba kínkínní ẹ rọra wọ́n sí ọmọ ìyá dòun so tẹ́ bá wá rí pé ó tíìkì jù ẹ kọ́ rọra bu omi ráńpẹ́ sí kínkínní ẹ dẹ̀ filẹ̀ kó tú kí gbogbo nǹkan tá a ṣe mọ́ yẹn kó jiná pọ̀ mọ́ bá ṣe dà wọ́n kíní yẹn sí kò gbọ́dọ̀ pẹ́ jù ní orí iná torí a ti kọ́kọ́ bọ̀ tẹ́lẹ̀ ṣe ti rí ewédú wa ta ló sọ pé kò pọ̀ kẹ̀ so ẹ dẹ̀ ṣe ẹ sáré paná ẹ gbé kúrò ní orí iná ní kíákíá kó má bàa dá ẹ jẹ́ ń sáàbẹ̀ ẹ wo ewédú wa náà awesome so ní báyìí alásè ni mí mo ti kọ́ yín bí ẹ ṣe máa achieve ewédú yìí tá à ń pè ní jute leaf soup òun lélẹ̀ ẹ lè fi jẹ àmàlà ẹ lè fi jẹ ẹ̀bà tẹ́ bá ti bùlé ẹlòmíì gan máa fi ń jẹ rice àwọn aráàlú mi máa fi ewédú jẹ rice yes so anything òkèlè ni o àbí rice ni ẹ lè fi jẹ ewédú yìí ewédú soup provided pé ẹ sè ó dùn mo lérò pé ẹ kọ́ 1 or 2 ways láti ṣe ewédú yìí kó máa wà perfect and ẹ wo bó ṣe ń mì jọ̀gọ̀jọ̀gọ̀ ewédú ò gbọ́dọ̀ tíìkì jù kò gbọ́dọ̀ ṣe lọ́pọ̀tì jù ṣe ti rí consistency tẹ́ fẹ́ achieve lélẹ̀ kò gbọ́dọ̀ ṣe lọ́pọ̀tì báyìí náà ni a ṣe máa ṣe so ẹ ṣe tẹ́ darapọ̀ mọ́ mi lénìí o ewédú bá ṣe máa ń ṣe nìyẹn ìwọ báwo lọ ṣe máa ń ṣe ewédú ní agboolé yín jọ sọ sí ní comment section ire o a máa rí yín ní ọjọ́ mi ọjọ́ àlàáfíà bye.